níbi lẹ́nìí ó fi wọ̀n tí wọ́n bá ń fẹnu ròyìn èèyàn ó dáa béèyàn ò bá dáa tábà ti torí owó tó wà lọ́wọ́ tábà ń sọ pé ó dáa àṣírí àtúnijọ́ tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ wá dúró ẹ wò ó ṣé kò sí gbogbo àwọn tó ní nǹkan ṣe ń bí ilé ni àbúrò alòkù ń bí lásán ti ń ṣàdúrà fún èmi mọ̀ pé ibi tó tó ń dojúkọ lọ́hùn Táíwò Hassan lè níṣòro Ọlọ́run ló ń bá pàdé tó dùn mí nílé ayé mi nínú ọ̀rọ̀ ẹ̀ ní pé mi pẹ̀lú ẹ̀ wàhálà tájọ ṣe lórí ọ̀rọ̀ mi pé ọ̀nàjò olóyè Kákàwọ́ of Lagos ìjọ tó wá mú mi lọ sí Palace Táíwò sí láyé. àjọ plánù èmi òun Yínká Quadri ìjọ tó kọ́kọ́ náwó mi sókè láti 2009 ẹ̀rọ bóun gangan ló ń joyè mi tó ń fò sókè tó ń burú tó ga ẹ wá wò ọ̀sẹ̀ kejì àbọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí Palace lọ́sọ̀dọ̀ kábíyèsí àwa ń ṣe òpó tiẹ̀ lẹ́ni tí mò ń gba aládùn àpéjọta bá máa wúyè gbogbo ayé ló máa wà ń bẹ̀. ní orúkọ Alhaji Abdulganiu Akànní Yínká Quadri chairman ọdún Fakakos òun ni fáìsì ẹ̀ níjọ́ náà lọ́hùn tí wọ́n fẹ́ ṣọ́ Ògògbó ló kọ́kọ́ dúró ní Yínká ló lórí kò sẹ́ni tó máa ṣe chairman òun náà ló máa ṣe ó ní kò sí pé èèyàn kankan contest àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Yínká náà léèdè ẹ̀ ó léèdè léyìn débi tán léèdè ẹ̀dẹ̀ but kò sí bó ti nǹkan pẹ́ láyé tó a máa fi ilẹ̀ ńjọ́ kan ìyẹn ló ṣe dáká wò ìwà rí tó gbogbo wò òun ló ń jẹ lọ́jọ́ ìní ẹlòmíì máa ṣàmúdi tán máa tọrọ owó fún mi ọmọ ẹ bọ́ síta ó tún fẹnu sọ ní àwọn ò tọrọ owó o àmọ́ nǹkan tẹ bá ní ra kẹjọ kẹ bá fi ṣàdúrà fún bàbá wa Ọlọ́run tẹ́wọ́ gbàdúrà náà ni torí tọ́lọ́run ò bá tẹ́wọ́ gbà tó bá wà orí ilẹ̀ ayé tó ń jẹ ìrora ńkọ́ àmì èmi mọ̀ pé lílọ tó ń lọ òun àti lọ́nà Ọlọ́run ni ní mo fàkókò yìí torí kábíyèsí ọba wa ọba Alárò olóògbé ńlé ẹ̀kọ́ ara fẹ́ra kó ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ẹ̀kọ́ àmúmọ́ra o torí kò sí nǹkan tó máa fẹ́ ṣe nílùú ìtẹ́ ẹ̀ ń ṣe Táíwò ló máa kó gbogbo wa àti débi tó jẹ́ sátidé lẹ́fẹ́ ṣe jọ Jímọ̀ láti máa débi tó bá dàárọ̀ Monday la máa lọ. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ògùn State ẹ̀yin most especially ẹ̀yin ọmọ Yewa ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín èmi ń campaign fún yẹn o ẹ wo ọlá nǹkan ẹyọ kan tí Yayi ṣe fún wa yìí òun ló sọ pé owó hospital ibikíbi bá ṣe ń sọ̀rọ̀ nígbà tó lè gbé travel ó tún fly doctor wá látòdì di India kan wá dúró tì bí ó ṣe orí ẹyọ kan ẹ lè máa ṣe ẹ bá wa fi dìbò yín fún Yayi ẹ̀bẹ̀ ẹyọ kan táwa ń bẹ̀ yín nìyẹn Ọlọ́run Olódùmarè Ọlámilékan Yayi Ọlọ́run àdó tiẹ̀ àrò ẹ̀ lójú o ẹ̀yin ọmọ Ìlárò ànífúró eléyìí gbà o lágbára Ọlọ́run gbogbo àwọn tá a fi lé lọ́wọ́lẹ̀ tá a wá síbi àdélébáre àrìnàkórè àkòyà ibi Ọlọ́run àṣekú ìsinmi fún bọ̀dá mi Táíwò ẹ̀gbọ́n ẹ̀ Ọlọ́run àrọ yín lójú o torí ẹ̀yin bèjì méjì tó kù náà nìyẹn nǹkan ò ní ṣe yín ẹ̀ ní kánjú lọ́ba lágbára Ọlọ́run tó ìyá ẹ̀ náà tó dẹ̀ tó fẹ́ gbàlejò lénìí Ọlọ́run àṣekú ìsinmi fún gbogbo yín o ilẹ̀ rí ọ̀dọ́kọ̀lá Fatiha. اللهم الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين